èèpo tí wọ́n ní ó yẹ kí wọ́n yọ sọnù tó bá yá ó ti ń yọ àlìkámà sọnù. Àwọn tí wọ́n jọ pè wá ní nǹkan kan náà ṣùgbọ́n tá kì í ṣe nǹkan kan náà, wọ́n ti fẹ́ gbàgbó lọ́wọ́ onígbó, wọ́n fẹ́ gbalé lọ́wọ́ onílé, wọ́n fẹ́ gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà. Àwọn ìjọba wa ṣé wọ́n mọ̀ pé a kì í ṣe nǹkan kan náà àbí wọn ò mọ̀? Ẹ jẹ́ a fi sentiment sílẹ̀. Tá a bá ń sọ pé nǹkan kan náà ni wá, à ń tanra wa jẹ ni. Nítorí kò sí ní tó dọ́gba láàrin wa. Òṣèlú ló pa wá pọ̀. Òṣèlú làwọn British fi pa wá pọ̀. Wọ́n mọ̀ pé a kì í ṣe nǹkan kan náà torí èdè wa ò papọ̀. Ìlú tédè ò bá sì ti papọ̀, wọn ò lè gbọ́ra wọn yé. Ìlú tẹ́sìn ò bá ti papọ̀, wọn ò lè gbọ́ra wọn yé. Ṣùgbọ́n tó kàn ń dùn wá ni pé kí ló dé tá àwa rẹ́ nìkan kan tó lè gbà wá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí? Kí ló dé tẹ́mi àwọn èèyàn wá ń bọ́ lórí ọ̀rọ̀ ẹ̀mí àwọn ọmọ iléèwé àtolùkọ́? Ní báyìí, a mọ̀ bí ká máa sá lọ ni tàbí ká dúró tá a bá rí sójà. Tẹ́lẹ̀ wọ́n ń pàgbára sójà ọ̀ka wọn kó tó dẹnu jọ́ mẹ́ta yìí tá à ń gbọ́ pé wọ́n ṣìgbá wọ́n ṣàwo torí pé àwọn ni wọ́n ń pa sójà. Àgbò tó fẹ́ ìrìn ló fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn sójà wa jẹ́ pọ̀lọ̀ mágbára wa ni. Ṣùgbọ́n báyìí bó la ṣe mọ original sójà yàtọ̀ sí fake? Tá a bá ń lọ, tá a bá pàdé sójà lójú ọ̀nà tó bá na nǹkan sílẹ̀ bíi bóyá ó dá wa dúró, ṣé ká dúró àbí ká máa sá lọ? Ìbéèrè mi tí mo béèrè yìí yóò jọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú. Ìyẹn ni pé ẹ mọ̀ wípé àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò ló pọ̀ nínú aṣọ sójà ń ta ní ìsìn. Tẹ́rò wípé ẹ ti sá di ẹni tó lè gbà yín nígbà tí ara wọn bá ń lé yín bọ̀. Bó la ṣe bọ́ nínú wàhálà yìí? Nínú igbó wọ́n ṣe àfihàn aṣọ sójà tí wọ́n ń kó sọ́rùn. Ṣé mọ̀ pa ṣe nǹkan? Báwo la aṣọ sójà yẹn ṣe dọ́dọ̀ wọn? Àwọn pípù ń fi wá ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀rọ ayélujára. Òmí à máa jó, a máa fi á ṣe yẹ̀yẹ́. Wọ́n bá ní ẹlòmíà sọ pé wọ́n bá ní màálù ni wọ́n wá ní àwa ní koríko táwọn ń jẹ. Ṣé ká rí gbogbo uniform men ká máa sá? Ẹ wo nǹkan, ẹ jẹ́ àjọ wò. A gbọ́dọ̀ careful gidigidi ni. Kanjo ranar nan da zai bidi na ji. Mana haji. Rago da. Fitu da. Mo rò pé gbogbo wa ti rí. Mi kì í fẹ́ lo fídíò ká dẹ̀ mọ́mọ́ tí ò bá jẹ́ pé ó nílò kámẹ́rì wa ká mọ̀mọ́ gbàrà wa lákòókò. Ìtẹ̀ ń wò yẹn àti fìlà àti gbogbo nǹkan ológun pátá, àwọn wo ló ń kó wa? Báwo ló ṣe ń dọ́dọ̀ wọn? Àwọn èyí dẹ̀ là ń sọ wípé kíjọba ó ṣàánú wa, kán bá wa yọwọ́ afẹ̀míṣòfò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ jẹ́ Yorùbá, ẹ já pa ọ̀rọ̀ Nàìjíríà ti sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ já sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ṣé kò ságbára Yorùbá mọ́? Àwọn pípù yìí fi wá jó pàlóńgò nígbà tí wọ́n bá kó ọ̀pọ̀lọpọ̀. Àìmọye tí wọ́n kó tí wọ́n gba ransom lórí ẹ̀ tó ti kú sínú igbó dànù. Àwọn inú igbó yẹn tí wọ́n bá dà àwọn ológun síbẹ̀, kì í ṣe gbogbo àwọn tí wọ́n jí kó ló ń bá wọn dé ibi tí wọ́n ń kó wọn lọ láyọ̀ àtàlàáfíà.
wọ́n ó sì tún padà gba ransom. Ṣáà ní àwọn security agencies a ní ṣágbára wọn ká wọn kò fẹ́ẹ̀ dàbí àwọn gan bẹ̀rù orí ara wọn. Ṣáwọn eléyìí tí wọ́n ṣe bíi sójà tí wọ́n wọṣọ sójà wọnú police station tí wọ́n dọ̀ lọ dáná sun police station níbo la wà yìí? Nígbà wo ni agbára fẹ́ ká wọn? Ìgbà wo ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ mọ̀ wípé a kì í ṣe ẹyọ kan pẹ̀lú àwọn apààyàn yìí? Àwọn Fúlàní tí wọ́n jáde tán ni kì í ṣe gbogbo Fúlàní la pààyàn, ṣùgbọ́n fact tó wà mẹ́ni pé Fúlàní ló ń pààyàn. Bí wọ́n bá ti lè rí stop, bí wọ́n bá stop ẹ̀ náà, ẹ̀mí tó ti ṣòfò ńkọ́? Àjẹ́ńdà wọn ńkọ́? Ṣé bí gbogbo àjẹ́ńdà yìí yóò jọ fífọ́ ẹ̀yin Fúlàní yòókù tẹ́ sọ wípé wọ́n ń bà yín lórúkọ jẹ́ ni? Tẹ́ bá lónílé nílé tẹ́ lọ lọ́nà lọ́nà. Bẹ́ẹ̀ a sì fura gbogbo ọmọ Yorùbá. Gbogbo àwa tá à ń gọ̀kadà. Ẹ má jà máa déwájú ilé wa tó bọ́lẹ̀. Ẹ má jà máa kówó jáde lójú wọn ìwọ̀nba tá a fẹ́ fún wọn ní kẹ́ ẹ jẹ́ ká mọ́ lọ́wọ́. Wọ́n mú àwọn kan ní Ọ̀tún Ayégbájú. Yes, Ọ̀tún Ayégbájú. Ó yẹ kí n rí fídíò ẹ̀. Tí n bá rí fídíò ẹ̀ ni ó yẹ kí n fi hàn yín lọ́tún Ayégbájú. Ṣé Fúlàní kọ́ ni wọ́n? Tàwa ni wọ́n tí wọ́n bá ń ṣe Fúlàní. Ẹnìkan ṣe fídíò kan pé ogun ti dé báyìí o. Mo wo fídíò yẹn. Ẹ rò pé ó ń pariwo lásán ni. Kò pariwo lásán. Ìtorí ló ń sọ. Gbógun ò bá dé ni wọ́n á máa pa wá bí ẹ ṣe ń pa wá ẹ̀. Àwọn ni èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí lọ́ọ̀tún Ayégbájú. Igbó Ọ̀yọ́ state, ìpínlẹ̀ Ọ̀ṣun, ó súnmọ́ àwọn ará bíi púpọ̀ púpọ̀. Ìgbà wo la fẹ́ bọ́ ń bẹ̀? Ẹ má bínú. Ìgbà wo la fẹ́ bọ́ ń bẹ̀? Kọ́lọ́ ọba Olódùmarè kó jọ̀ kó ṣàánú wa ni. Orílẹ̀-èdè Nàìjíríà ti di orílẹ̀-èdè ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ń sàn. Bàbá wo ẹ wojú ọ̀dà rẹ̀. Ẹ wojú wọn ló bá yà kó jókòó. Jókòó ẹ̀. Báyọ̀ wọ́n yìí. Ìdókùdà. Oníkọ̀wé àbá. Oyin wa, ó sì kú ká. Ayọ̀ àjẹkọ̀dà. Ẹ má jà gbára wa lákòókò. Ẹ mọ̀ pé mi ò fẹ́ torí data. What a country. Irú ìlú wo la wà yìí? Wọn ò sinmi ìpolongo ìdìbò. Àwọn kan dẹ̀ ń ba ayé àwọn tí wọ́n fẹ́ jẹ́ olórí lé lórí. Àwọn kan dẹ̀ ń ba ayé wọn jẹ́, wọ́n dẹ̀ ń lọ bẹ́ẹ̀. Àwọn tó mú àwọn eléyìí, níbo ni wọ́n fi wọ́n sí? Níbo ni wọ́n hand over wọn sí? Wọ́n sì tún máa padà lọ ọbẹ̀ o, torí wọn ò fẹ́ kán challenge wọn rárá. Ibi tí ẹ bá rò pé ẹ ti mú wọn, wọ́n á padà digun lọ ni. Kí ló fi sọ nípa tí wọ́n bá mú terrorist àti bandit báyìí náà? Ṣé ẹ ti ṣòfin yẹn? Wọ́n mú òfin lọ́wọ́ ara rẹ̀, ṣùgbọ́n àwọn bandit wọ́n bẹ́ èèyàn lórí lọ́wọ́ ara wọn láì gbàṣẹ. Wọ́n ti mú wọn káàkiri àwọn ọ̀nà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun tó pọ̀ dáadáa. Bá a bá ti rí àmọ́ mú wọn wá, ṣùgbọ́n àdíjọ́ ọmọ pọ̀ torí data wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣé nǹkan kan náà ni wá? Lẹ́yìn ìdìbò 2027 kí ni yóò ṣẹlẹ̀? Kó tó di 2027 kí làwọn ènìyàn dà á lẹ̀? Kí lẹ̀yin ọmọ Yorùbá ń wò?
ẹ má jẹ́ kán gba ilẹ̀ yín. Mo gbọ́ ìròyìn kan pé ní Jos àwọn ará Plateau ti jáde wọ́n láwọn fẹ́ defend ara wọn. Mo dẹ̀ wo fídíò yẹn mo rí pé oníkálukú wọn tó wọ́n ti dúró déédéé. A kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá, ìyà ò ní jẹ wá o. Ṣé wàá gbọ́lá lórúkọ tèmi.